Ẹ̀yin èèyàn ilé, èwo lẹ ṣe? Ṣé ẹ wà? Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa ni mo bá yín? Gist tèní wọ́n ní Kábíyèsí ní pé tí Queen Naomi ò bá fẹ́ bá any olórí gbé, pé kán make choice wọn o. Pé ẹni tí wọ́n bá dẹ̀ fẹ́ kó kù nínú palace kán make choice wọn. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní Kábíyèsí lọ sí Lẹ́kí, wọ́n ní wọ́n dẹ̀ ra flower, èyí tó jẹ́ rose flower fún Queen Naomi àti Tádéníkáwò. Wọ́n ní bí Tádéníkáwò ṣe rí Kábíyèsí ló fò sókè ló bẹ́ mọ́ Kábíyèsí. Gist tèní nìyẹn. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ channel Mashola Gist TV, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Ṣé dáadáa ni mo bá yín? Gbogbo ilé ńkọ́? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin náà mọ̀ wípé láti ọjọ́ yìí tá ti ń sọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi yìí ni Queen Naomi ti sọ fún Kábíyèsí pé àwọn ò lè bá olórí kankan gbé inú palace. Mi ò dẹ̀ mọ̀ wípé wọ́n ní tí èèyàn ò bá rí nǹkan, èèyàn ò ní sọ̀rọ̀. Nǹkan tí Queen Naomi rí tójú wọn rí nínú palace yẹn tó jẹ́ kó sọ bẹ́ẹ̀. Yorùbá sọ, ó ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dẹ́nu. Wọ́n ní gbogbo aláǹgbá ló lanú délẹ̀ o, àmọ́ èyí tínú ń run. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ wípé bí Kábíyèsí ṣe fẹ́ àwọn olórí yìí, Kábíyèsí fẹ́ wọn torí wọ́n sọ fúnra wọn wípé àwọn kò fẹ́ get back sí Queen Naomi làwọn fi fẹ́ wọn, kì í ṣe nítorí ìfẹ́ rárá. Ní ìsìn tí Kábíyèsí ti ní kán lọ ralé, oríṣiríṣi ọwọ́, oríṣiríṣi ìwà ni wọ́n ń gbé, oríṣiríṣi ìwà ni wọ́n ń wù, oríṣiríṣi nǹkan ni wọ́n ń gbé jáde lójoojúmọ́. Kábíyèsí dẹ̀ sọ fún Queen Naomi pé àwọn máa make sure pé Queen Naomi ní ìfọ̀kànbalẹ̀. Ipe mímì kun ò ní mi Queen Naomi, ìràkun ò ní rìn wọ́n bá. Ìtorí ẹ̀ ní Kábíyèsí fi ní tí àwọn olórí bá máa ralé, kó máa ralé sẹ́gbẹ̀ẹ́ palace o. Ẹ mọ̀ pé olórí Rónkẹ́, ìyá wa Haru, náà bá gbé gudugudu, náà bá gbé gẹ̀ǹgẹ̀dẹ̀, náà ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ palace báyìí tí ògiri làwọn fẹ́ rà. Wọ́n ní Kábíyèsí ní níbo kò jọ́. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Olórí Rónkẹ́ ń patú o. Kí ni olórí Rónkẹ́ wá múfù kúrò nínú palace fún? Nígbà téèyàn ní pé òun fẹ́ ra lé báyìí sẹ́gbẹ̀ẹ́ palace tó jẹ́ pé ògiri ló láwùn. Àwọn olórí ọgbọ́n àrékérekè wà lára wọn. Wọ́n ní Kábíyèsí ní kó lọ ra lé síbi tó jìnnà, kò sẹ́ni tó máa ra lé sẹ́gbẹ̀ẹ́ palace. Wọ́n ní bí Kábíyèsí ṣe reject ẹ̀, wọ́n ní láyé àwọn yè má ṣe yẹ ẹ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, so Kábíyèsí ní kò sí nǹkan kan tó máa rin Queen Naomi o. Àwọn dúró ti Queen Naomi, àwọn dúró tì wọ́n bí ọmọ akin, kí Queen Naomi fọkàn ara wọn balẹ̀, kán má mikùn. Kì í ṣe nǹkan kékeré o. Ìjà tí àwọn olórí ń bá Kábíyèsí jà nínú palace kì í ṣe nǹkan kékeré. Wọ́n rè pé tẹ́lẹ̀ tó yẹ pé tó bá ti ń jà Kábíyèsí ò tiẹ̀ wò bóyá ń jà. Kábíyèsí ò wò bóyá ń jà because ọ̀rọ̀ yìí ó ti seal now. Gbogbo ìtàn kan ṣe wọ́n kàn ń ṣe eré ahọ́n lásán ni. Wọ́n ti seal ọ̀rọ̀ yìí, wọ́n ti pa. Ó dẹ̀ ti gún régé. So right now, the only thing tó kù ò ní pé kí wọ́n parí renovation ilé wọn tán ti rà, kó ní kálukú move sílé ẹ̀. So lágbára Ọlọ́run kí ọdún yìí tó parí, queen wa, beautiful queen wa, Sílẹ̀kùnọlá Naomi, ìyá Tádéníkáwò, ní agbára Ọlọ́run. Nígbà tí gbogbo wọn bá ti move lọ pátápátá, wọn á kó wọlé bàbá wa Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn. Ọjọ́ yẹn máa le. It's going to be a wonderful
wonderful wonderful day for us. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí inú wa máa dùn. So Kábíyèsí fi Queen Naomi ní ọkàn balẹ̀ wípé kọ́ má mi kàn, wípé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí wọn o, wípé because àwọn dúró tì wọ́n bí ọmọ akin. Kábíyèsí ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ fún anybody for anything in this world. Wọ́n láwọn ò lè let go Queen Naomi. Tí ọkùnrin bá rí obìnrin tó dáa, wọ́n mọ̀. Because Kábíyèsí ti gbé dúdú, wọ́n ti gbé pupa, wọ́n ti gbé funfun, wọ́n ti gbé ètò kúrú, wọ́n ti gbé ètò ga. Èwo ni bàbá wa Adéyẹyè ò tí gbé tán. So àwọn ni wọ́n dán ilé ọkọ méjì wò, wọ́n mọ̀ bó ṣe rí. Nígbà tán gbé wọn tán rí pé yéè mo kọ́ o, mo kọ́ mẹ́ra rọ̀rùn. ni wọ́n ya tètè méré, wọ́n ya wá ìyàwó wọn, èyí tó ń fi wọ́n lọ́kàn balẹ̀, tó múnú wọn dùn, wọ́n ya wá lọ. Kò sí nǹkan tó dàbí ìfẹ́ òtítọ́ láyé yìí. Ṣé àwọn èèyàn tó yẹ pé àwọn nǹkan tó máa ń lò, mi ò kí tí ẹ̀ kí láìkí máa sorúkọ nǹkan tó máa ń lò yẹn lórí channel mi, mo máa ń gbọ́ bò mí láìkí máa sọ. Wọ́n ti lé sára, wọ́n ti lé sójú, wọ́n ti lé sí gbogbo ẹ̀. Tá a bá wọnú bathroom ẹlòmíì inú àwọn olórí yẹn, ṣé ló máa dàbí ìgbà tó yẹ pé ògbólógbò ni wọ́n. Ọ̀tọ̀lé tí wọ́n fi wẹ̀ láàárọ̀, ọ̀tọ̀lé tí wọ́n fi wẹ̀ lọ́sàn-án, ọ̀tọ̀lé tí wọ́n fi wẹ̀ lálẹ́. Ṣùgbọ́n tẹ́ bá rí ìfẹ́ òtítọ́ ẹ máa mọ̀. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní Queen Naomi o, jáàsì ní Queen Naomi ń lò nígbà tí wọ́n mọ ibi tán máa yí sí. Tí wọ́n mọ ibi tán máa yí sí, ọgbọ́n àrékérekè ó dẹ̀pọ̀ lọ́wọ́ àwọn olórí yìí. Ẹ̀rí tí Ashley ní pé tó lọ bá chief yẹn pé wọ́n sọ fún Kábíyèsí kó ń dúró sínú palace kó lè máa bá Queen Naomi gbé ritual. Mo dẹ̀ jẹ́rìí Kábíyèsí ní answer fún tí Kábíyèsí fi ní àwọn ti employ ẹni tó máa bá Queen Naomi gbé ritual rites wọn. So Kábíyèsí mọrú ìwà tán ní. Wọ́n ti mọ̀ pé Ashley ó full of deceive, ó full of deceive. Wọ́n dẹ̀ ti mọ̀ pé betrayal ni. Ṣó ti yé yín, oríṣiríṣi ìwà ni Kábíyèsí mọ̀ ipò wà lọ́wọ́ àwọn olórí yìí. Kò sí nǹkan táwọn olórí máa ṣe, wọn ò ní choice ju kán lọ ra lé lọ. Gbogbo ọgbọ́n tán ní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti lò. Ṣó ti yé yín, pàbó ló ń já sí fún wọn. Nítorí wípé ìwà burúkú oríṣiríṣi ló wà lọ́wọ́ wọn. Olódùmarè á wà pẹ̀lú Kábíyèsí. Ayọ̀ la máa gbọ́. Ayọ̀ la máa gbọ́ ní agbára Ọlọ́run. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbọ́ mi, etí yín ò ní di o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video. Like and subscribe. God bless you all.